Yorùbá ti gbàlejò ọ̀ràn. At least nǹkan lèèyàn ṣáà ń kúlé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, etí yín mélòó? Ọmọ ọkọ ní ká ẹ ṣe bí ọmọ ọkọ. Bẹ́ẹ̀ ni, ẹ ti jẹ ìjà òmìnira yìí nígbà yìí nà dẹ́kù ẹ sá kú ń lù. Àwọn tẹ́jọ jàjà ń ṣì wà láyé. Ẹ kúkú fẹ́ kan ṣe kan. Lẹ́gẹ̀sì tẹ́ ẹ mú délẹ̀ tó lè jẹ́ kálàáfíà wà nìkan. Òun ni devolution of power. Àwọn Fúlàní lè jẹ́ kẹ́ rí ìjọba kankan ṣe. Kì í sì ṣe àwọn Fúlàní nìkan gan pàápàá. Àwọn tó ń pa Bọ́lá Ìgè tán pa Adeleke wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn tó ń pa Gani Fáwẹ̀hìnmí wọn àfọ̀run Nàìjíríà lẹ̀. Ogun tẹ́ ń jà. Ogun àwọn West pẹ̀lú. Ogun àwọn ará Yorùbá fún ara wa gangan pẹ̀lú. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ ká ṣe ó jábọ́ lórí àwọn tó pariwo Yorùbá nation. Ẹ ti wá débẹ̀ nìyẹn báyìí. Ọbásanjọ́ ló wà ń bẹ̀ yẹn. Ọ̀tá ẹ láéláé àti láé lọ́run ni. Kò lè gbàdúrà kẹrí nǹkan kan ṣe. So kì í ṣù. In tó wá ń bà mí jẹ́ ni wípé Yorùbá ti gbàlejò ọ̀ràn. Kì í ṣe wọ́n ló fà á o. Ẹni tó bá ṣe sọ pé ẹni tó bá fà á ó kú ó kọ́ lọ́hùn. Ibi tèmi wà lónìí mo ti jẹun. Ṣùgbọ́n ìta fi ń ṣe ra wá pọ̀. Ìtàn là ń kọ́ o. Ẹ wo ọmọ tán pa nínú ìran Yorùbá. Àwọn Fúlàní ò jẹ́ kí ilẹ̀ Yorùbá ó sinmi. Bọ́lá Ahmed Tinubu. Tá bá rẹ́ nìkẹ́ni tó ń bẹ nínú kábínẹ̀tì yín tó sì ń rò wípé bẹ́ẹ̀ ṣe sọ pé where are the cows lákùrẹ́? Wípé òun ló wà lọ́kàn yín. Ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀. Ọdún 3 tó kù yìí ẹ ṣe ń tẹ́ ẹ ṣe. Ẹ má ronú ọdún kejì o. Ikú ò ní pẹ́ nìkan kan nù wá. Màá rán yín létí. Ọjọ́ ń lọ, ó ń rebi àná. Ẹ jẹ́ kó ní kálukú kán lọ develop space wọn. Kò di dandan kán pín Nàìjíríà yẹ́kẹ́yẹ́kẹ́. Ṣùgbọ́n ṣe rí pé ká máa report sí Abuja yìí. Wàhálà ńlá ló wà ń bẹ̀. Ẹ lè rí ṣe. Mo sọ yìí mọ́. Ẹ̀yin ẹ wo fọ́nrán yìí. Ẹ wo. Last year náà ni ó parí ní OAU. Political science ló ṣe. So even bóyá batch June yìí ni ló máa bá lọ sí service. June tá a wà yìí ni ló máa bá lọ sí service. Even the funnest part is that ọ̀la 13 ni birthday rẹ̀. Ó máa ṣe birthday. So kí ni a fẹ́ ṣe? Ní nǹkan bíi dédé aago kan àbọ̀. Ọ̀sẹ̀ kẹrin náà la wà yìí. Ọjọ́ Wednesday náà lọ́jọ́ yẹn. So ṣàdédé ni wọ́n pè wá. Bí ẹ ṣe pè mí, mo ké sẹ́nì kejì mi. A gbìyànjú láti dé ìlú Ẹlẹ́múyẹ̀ nígbà bàbá Igbó. Bá a ṣe débẹ̀, a bá àwọn èèyàn rẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n pọ̀. Wọ́n ní pé ká wo nǹkan tó ṣẹlẹ̀ yìí o, ká jọ ká ràn wọ́n lọ́wọ́. So bàbá ọ̀rẹ́ wa yìí, Àdìgún Solomon, nínú àgbàrá ẹ̀jẹ̀. So wọ́n ní pé Fúlàní ló sá ní àdá lẹ́yìn ọrùn. Léyìí tá dẹ̀ jẹ́ wípé àìmọ̀ ìgbàn Fúlàní yẹn pé ọ̀rẹ́ wa yìí ti máa dẹ́sàn Fúlàní tipẹ́. Ó dẹ̀ wá pé wọ́n fẹjọ́ sùn nígbà ló ṣe pẹ̀yìndà báyìí ló sá ní àdá lẹ́yìn ọrùn. So a dẹ̀ gbìyànjú torí kò sẹ́ni tó lè súnmọ́. Báwa ṣe débẹ̀, báwa dẹ̀ dá mọ̀, a gbìyànjú láti gbé a rescue rẹ̀. Along the line bí tá à ń ti ń lọ, a rí bàbá ọmọ yẹn tó ń sá lọ. A pè àwọn èèyàn wa, wọ́n rescue Solomon, à ń gbé lọ, wọ́n mú bàbá ọmọ yẹn. So a dẹ̀ gbìyànjú lágbára wa. So láì jẹ́ kó safe. Bọ̀ síbi tá a dá ti bá ọ̀rẹ́ wa yẹn ó kọjá agbára. So nǹkan tá a mọ̀ nípa rẹ̀ ní kọ́nà ń dàbò kó jọ kó ràn án lọ́wọ́ kó wá fẹ́ sáré tẹ́lẹ̀. Àti ìsìnkú Solomon Àdìgún tí a tó fi pa ẹnìkan ní Dìsín area yẹn náà ní Akówọyọ ní Katangua. So àwọn Fúlàní náà ni o, àwọn Fúlàní aláka tiẹ̀ làwọn tó ṣe ti Katangua yìí. So kí gbogbo ọmọ Nàìjíríà ní lókè òkun kí wọ́n dákun kí wọ́n dìde ìgbéníjà wa o. Kìí ṣe àkọ́kọ́, kìí dáadáa mi ilé sọ pé yé báyìí ní lẹ́nu ìgbà tí mo délé ayé. So kí Fúlàní ṣe lọ máa attack èèyàn lójú ọ̀nà, wọ́n á gba machine, wọ́n á pa ẹlòmíì.
sọ nínú oṣù tá a sì lò bọ́lẹ̀ gan kí gbogbo ọmọ Nàìjíríà kó ràn án lọ́wọ́ àwọn Fúlàní lọ báyàn nínú ilé wọ́n dẹ̀ sa ẹni yẹn wọ́n sì mú Fúlàní o bá a ti ń sọ̀rọ̀ yìí àmọ́ bí àwọn ọlọ́pàá kan ti ń yanjú ẹ̀ sí kí ìdájọ́ òdodo kó dákun kó dìde abẹ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ìtẹ̀wà lílé lókè òkun ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun wọ́n Fúlàní ń gbìyànjú wọ́n ń pa àwọn èèyàn wá dànù kọ́lọ́n gbèjà wa o. a gbọ́ wípé àwọn Fúlàní ni wọ́n fi àdá pa arákùnrin wa Solomon náà ló gbé wa síbi lónìí láti wá sí ẹ̀yẹ tòun fún ìgbésẹ̀ tá a kọ́kọ́ gbé a pè àwọn tán jẹ́ sẹ́ríkì àwọn Fúlàní ní káńsù márùn-ún tí wọ́n bá wọn sọ̀rọ̀ torí pé a fẹ́ mú òfin ní ọwọ́ ara wa gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ṣe là kalẹ̀ bá a wá lè káwọ́ gbéra wọ́n á máa pa àwọn ògo wa ọ̀la lẹ́yọ kọ̀ọ̀kan ànígbà wá ń gbà táwa mítìn yẹn wọ́n ti wá fún wa ní wọ́n sọ fún wa pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ibi yìí kì í ṣe àwọn táwọn àjọ ń bá wa gbé tẹ́lẹ̀ pé àwọn bòròrò tí ẹ pé nínú wa náà tó ní màálù yẹn àwọn olówó àbáwọn baálẹ̀ àwọn olóṣèlú làwọn ni wọ́n ń gba àwọn tí wọ́n bá wọn dà fún ara wọn tó fún di èyí àti wá gbígbésẹ̀ láti pe gbogbo baálẹ̀ tó wà ní káńsù wa márààrún a máa bá wọn sí mítìn ìkéde yẹn á bẹ̀rẹ̀ sí lọ ní ọ̀sẹ̀ tá a máa mú yìí so láti lè fi òpin sí nǹkan ìṣẹ̀lẹ̀ yìí tí ò fi ní sí rẹ̀ mọ́ a sì nígbàgbọ́ pé ìgbésẹ̀ tá a fẹ́ gbé both legally and spiritually kò sẹ́ni ọ̀hún kò sí bó ṣe lè ló lágbára tó bó jọba ni gbogbo ẹni tó bá jẹ́ wípé ìwádìí bá fi hàn wá wípé ó ń gba àbọ̀dè yìí á dojúkọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí a fẹ́ fún àwa tá a jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni pé tá a bá ti rí nǹkan tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí òfin ká má mọ̀fin lọ́wọ́ ara wa torí tá a bá mọ̀fin lọ́wọ́ ara wa àwa náà ó tún jẹ̀bi ká fẹjọ́ sùn èyí tó bá yẹ ká fẹjọ́ sùn ìyẹn báyìí àwọn tí wọ́n jẹ́ Fúlàní àti bá àwọn ọ̀gá wọn sọ tí wọ́n pàṣẹ fún ìwé ibi tá a sọ dé gan Fúlàní kan gbọ́dọ̀ wá sí ìgboro nínú ọdún wa sọ fún tẹ́sọ̀rọ̀ àmì wọn àbí tó lè máa jẹ́ rẹ̀ àmàdà káàkiri àti ìdà àti gbogbo nǹkan tó bá lè jẹ́ nǹkan tó lè pààyàn lára kí wọ́n pàṣẹ fún àwọn ọmọ wọn tó bá da ẹran tí wọ́n bá gbámú pẹ̀lú nǹkan yìí á ní káwọn ọlọ́pàá kan wọn ó jẹ́ ìmọ̀ràn tí a tún lè gba àwọn Fúlàní yẹn àwọn tó ń jọ̀gá wọn wọ́n dákun wọn ò rí i pé àwọn ọmọ wọn gbọ́dọ̀ máa mú ọ̀bẹ ìdà àdá wọn gbọ́dọ̀ máa mú wọn lẹ́yìn ìmọ̀ tí wọ́n fi ń da màálù wọn nìkan lọ́wọ́ jẹ́ ìkìlọ̀ tá àwọn tí mo nígbàgbọ́ pé ilé yóò lè ṣẹlẹ̀ àwa náà gọ̀ àní mòfin lọ́wọ́ ara wa ṣùgbọ́n mo bá ti lè gbára wa kalẹ̀ a ti ṣetán láti gbára wa kalẹ̀ àní máa wòran kí àkọ́jọ́ ọ̀la wa kó bàjẹ́ wọ́n wá máa pa àwọn ògo wa àlegbà. àwọn agbófinró àwọn tó dáa pọ̀ nù wọn gbogbo èèyàn ní gbogbo sectors náà ní ààrẹ ní burúkú ààrẹ ní dáadáa bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wa ń bí ẹni tí Ọlọ́run ní kó jẹ́ area commander wà níbí ACP Adigun àti ẹni tó jẹ́ DPO ní Owódéńbẹ̀ yẹn wọ́n bá wa cooperate dáadáa lórí àwọn ìṣẹ̀lẹ̀ yìí sọdẹ àtún láwọn Anglo Rangers àwọn Operation Force gbogbo wọn bá fọwọ́sowọ́pọ̀ lórí wọn dẹ̀ ń gbìyànjú wọ́n ṣe mọ̀ gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àṣẹ́ǹṣẹ́ rẹ̀ ń ṣèwádìí ní àti kọ̀ǹfàmù ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní yìí àwọn bòròró yìí àwọn tí wọ́n kó ẹran sọ́dọ̀ wọn àwọn alágbára yìí so àwọn ni wọ́n ń fi wọ́n lọ́kàn balẹ̀ so bẹ̀ tí nígbà tá a bá dé orí bíríìjì náà a máa fún àmàdábẹ̀. èmi náà bì ká tó bì so mo kàn torí lọ lè mi gbé so mo kàn sáà gbọ́ láàárọ̀ ọjọ́ yẹn ní ọwọ́ alẹ́ táwọn sísítà mi tó wà ń bíbá l'Ógbómọ̀ṣọ́ wọ́n pè mí pé báyìí pé àwọn Fúlàní wọ́n ṣàpá ọdún náà mi síbi tí mi mọ details pẹ̀lú ẹ̀ torí wọ́n pè mí ni but bí wọ́n ṣe sọ fún mi náà ni pé
àwọn adaranjẹ yẹn wọ́n ń jẹ oko ẹ̀ tí tó ti ń ṣiṣẹ́, so ó dẹ̀ mú kan mú lọ sí ibùgbé wọn pé láti fi ẹjọ́ sùn, so àpẹ̀yìndà ẹ̀ bó ṣe pẹ̀yìndà báyìí nìyẹn bu ló lu àdá ló dẹ̀ sá, so ntí àrígbọ̀mọ̀ náà nìyẹn ó dé pé wọ́n rọ̀ṣẹ̀ wá sí Bowen Teaching Hospital l'Ògbómọ̀ṣọ́, so few minutes náà ló dákẹ́. Ó jẹ́ ẹnìkan tó simple in character, so ọmọ gidi ni àwọn oníkálukú náà dẹ̀ testify sí. Ara àwọn ìgbìyànjú ẹ̀ ni pé ìgbà tó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ibẹ̀ ló ti school, so lẹ́yìn ìgbà yẹn ó dẹ̀ try pé ẹ mọ̀ bí country ṣe rí orílẹ̀-èdè ṣe rí pé ọmọkùnrin ò gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́lẹ̀ lórí kìíní òun náà ń dáko, then ó máa ń ra cashew, ó máa ń bá àwọn èèyàn ó máa ń ra cashew tí ẹ máa tún ta fún àwọn èèyàn, so ara àwọn ìgbìyànjú ẹ̀ ibùdó ó máa ń sọ̀kadà, ó ń sọ̀kadà, so ara àwọn ìgbìyànjú ẹ̀ tó gbà ní gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tá a ti gbé náà ni pé ẹni tó jẹ́ tó páyì láì pé òfin ti dá ìjọ fún ní ara àwọn ìgbésẹ̀ tá a ń gbé, so tó bá wù òfin ni òfin lè ṣe, ẹ mọ̀ pé èèyàn ló ń ṣòfin, so tó bá wù òfin but ju gbogbo ẹ lọ Ọlọ́run ni kó jà. Cousin mi ló jẹ́, so that they close dáadáa, ọmọ dáadáa sì ni, èyí ṣe oníjẹ́ jàgídíjàgan, ìdẹ́ tayọ ayé rẹ̀. Ṣàdédé ní ó tó bí a month ọjọ́ Wednesday náà ní incident yẹn wọ́n ṣe pè wá nìyẹn pé nǹkan wà ìṣẹ̀lẹ̀. Ibi incident tó dẹ̀ ti ṣẹlẹ̀ yẹn gan oko rẹ̀ kò jìnnà sí oko ti tèmi torí àgbẹ̀ lèmi náà, I'm a farmer, so láwùjọ ìgbé báyìí náà mo ti parí ní 2014. Ìgbà tá a dẹ̀ rí iṣẹ́ àṣà lè jalè àdẹ̀ lè ṣe jẹgbára wa lọ, so a ní láti hustle káwa náà fi lè make better living. So àdẹ́jọ́ ẹ pé tó bá wà nínú ibi tí incident yẹn ti ṣẹlẹ̀ gan a máa wòra wa lọ́ọ̀kan báyìí ni a máa sọ pé ẹ̀ǹlẹ̀ ń bẹ̀ yẹn, so wọ́n ṣe pè mí pé ibi oko yẹn náà ni aṣáré lọ síbẹ̀ lọ́wọ́ ká tó dé ibi bẹ̀ ẹ̀pà ò bòró mọ́, so nǹkan ó ti bọ́ sórí, so a dẹ̀ try láti sa gbogbo agbára wa, so before ká tó gbé dé Bowen so ó ti give up, so wọ́n ṣàgbé sí mọ́ṣúárì ní Bowen, a dẹ̀ make àwọn report lọ sí police station ní Gbọ́n, our area command and so many things. Last year náà ni ó parí ní OAU political science ló ṣe, so even bóyá batch June yìí ni ló máa bá lọ sí service, June tá a wà yìí ni ló máa bá lọ sí service. Even the funniest part is that ọ̀la 13 ni birthday rẹ̀ ó máa ṣe birthday, so kí n la fẹ́ ṣe tá a bá káwọ́ gbéra tá a ní àṣe nǹkan kan ọkàn wa lé ní àmẹ́ni tó kàn lọ́la. Wo ọmọ tó ń pa ní fọnáfọṣù kí ló dé Bọ́lá Ahmed Tinubu? Ọ̀rọ̀ rẹ o, Yorùbá ti gbàlejò ọ̀ràn.